kì í ṣe ìròyìn mọ́ pé gbogbo ìpínlẹ̀ Benue tàbí ká kú sọ pé àwọn ìjọba ìbílẹ̀ kan níbẹ̀ ló ń gbóná jọjọ báyìí tó jẹ́ wípé bí wọ́n ṣe ń pààyàn ní ọ̀gànjọ́ òru ni wọ́n ń pààyàn nírọ̀lẹ́, náà ń pààyàn láàárọ̀, náà ń pààyàn lọ́sàn-án, tó sì jẹ́ wípé èyí tó wá ṣẹlẹ̀ ní ìlú Yelwata tó wà níjọba ìbílẹ̀ Guma ní ìpínlẹ̀ Benue ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá wọ òru ọjọ́ Àbámẹ́ta tí í ṣe ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí. Èyí ló mà lágbára tó burú jù nítorí pé láàrin òru ọjọ́ kan ṣoṣo ẹ̀mí èèyàn tó lé ní igba 200 lives ni wọ́n fi ṣòfò tí wọ́n sì tó dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé tó wà ní ìlú Yelwata níjọba ìbílẹ̀ Guma ní ìpínlẹ̀ Benue. Ẹ rántí pé láti bí oṣù mélòó kan sẹ́yìn ni wọ́n ti fẹ́ sọ ìpínlẹ̀ Benue wọ́n ti fẹ́ sọ di ojú ogun tó jẹ́ pé àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba àpapọ̀ tí wọ́n fún lórúkọ tó ń pè ní báńdíìtì òní wọ́n ń pa gúgúrú náà ń pa kúgùn. Èyí tó sì tó pa àwọn èèyàn lẹ́kúnjù ni pé tẹ́lẹ̀ fáwọn afẹ̀míṣòfò tó wà ní Nàìjíríà èèwọ̀ ló máa ń jẹ́ fún wọn láti pa àwọn ọmọdé, àwọn arúgbó àti àwọn aláboyún, ṣùgbọ́n ìṣọwọ́ tí àwọn alákọ̀rí tàsìkò yìí tó fi ń pààyàn wọn tiẹ̀ fẹ́ mọmọdé, àgbà, arúgbó tàbí aláboyún kankan mọ́, níṣe ni wọ́n kàn ń pa gbogbo àwọn èèyàn nípakúpa. Ṣá o, ní ìlú Yelwata ní wàhálà ló ti ṣẹlẹ̀ lọ́jọ́ Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá. Níṣe làwọn oníṣẹ́ ibi ni wọ́n máa wọ̀lú lọ́gànjọ́ òru tìbọntìbọn tó sì bẹ̀rẹ̀ sí ni máa ṣínà bá tá ń pa àwọn èèyàn. Àfi bíi pé eléyìí kò tó, níṣe ni wọ́n tó bẹ̀rẹ̀ sí ni máa dáná sí gbogbo àwọn ìlú tó wà ní ìlú Yelwata tí rẹ́rẹ́ sì rún tí òkú àwọn èèyàn tó sùn lọ. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n yọ omi lójú fún nǹkan tí àwọn oníṣẹ́ ibi tí wọ́n bàjẹ́. Bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ó ti gbéra lọ sí ìpínlẹ̀ Benue fún ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ó ti ṣe ọjọ́ 17 nínú oṣù kẹfà ọdún tá a wà yìí. Ṣá o, àwọn onímọ̀ àtòhùnwòye òṣèlú wọn ti tú àṣírí wọn ti jẹ́ kó di mọ̀ pé àṣírí kan wà lẹ́yìn tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Yelwata àti ìpínlẹ̀ Benue lákọ̀ọ́kọ́. Wọ́n ní àwọn alágbára pàápàá láti ilẹ̀ Haúsá tí inú wọn ò dùn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ lé kúrò lórí ipò ààrẹ lọ́dún 2027 ni wọ́n wà lẹ́yìn ìpànìyàn tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà lásìkò yìí. Wọ́n ní ọgbọ́n tí wọ́n fi lé ọ̀mọ̀wé Goodluck Jonathan kúrò lọ́dún 2015 náà fẹ́ fi lé Tinubu. Wọ́n ní káwọn ọmọ Nàìjíríà lọ rántí pé látọdún 2013 sọ́dún 2015 ètò ààbò Nàìjíríà mẹ́hẹ̀ẹ́ débi pé iná fi tako Jonathan lọ́ fi lé. Wọ́n ní irú ọgbọ́n náà làwọn alágbára ti ṣèpàdé láti fi lé Tinubu. Kódà wọ́n ní wọn àti rí nǹkan kan pé nígbà tí ó bá fi di ọdún tó ń bọ̀ wọ́n létò ààbò náà yóò tún ti burú sí i tí wọ́n máa ju bọ́ǹbù káàkiri tí wọ́n yóò tún máa jẹ́ àwọn èèyàn kú rẹpẹtẹ láti fi bà Tinubu lórúkọ jẹ́, tí wọ́n sì ní kí Tinubu kí àràbà ẹ̀ kó tètè lọ tóra mú o kó tó di pé odò yóò gbárèrè lọ.